Hello, hello, ẹ̀yin èèyàn mi o. Yìí mà ṣe kékeré. Wọ́n ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin tó ń ṣe rọ̀tìrọ̀tì. Pé kì í mà ṣe kékeré pé ìṣẹ́gun máa tó dé. Wọ́n ní ìṣẹ́gun máa dé sí ààfin. Oríire máa dé sí ààfin. Wọ́n ní ìlọsíwájú dẹ̀ máa wà pẹ̀lú láàfin. Pé ààfin ti máa change pátápátá báyìí o. Ayọ̀ ni pé kí kábíyèsí máa kí ara ẹ̀ kú oríire òun àti Queen Naomi. Wọ́n ní kò sí bó ṣe lè jẹ́. Ayọ̀ ni ló máa gbẹ̀yìn ewúro. Wọ́n lá adùn ló ń gbẹ̀yìn ewúro. Òun lọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Wọ́n ní ṣe mọ̀ pé láti ìgbà tí ẹ̀gbọ́n kábíyèsí tó ti ṣaláìsí. Wọ́n ní bọ̀bọ́ yẹn pé ó ń búramúramù pé in fact pé ó dàbí pé òkú ẹ̀ máa jà o. Ó máa jà gidi gan láàfin yẹn gẹ́gẹ́ bọ́n ṣe sọ, bá ṣe gbọ́. Wọ́n ló máa jà gidi gan. Wọ́n ní lemọ́lemọ́ ló fara hàn wọ́n ní ààfin. Wọ́n ní bó ṣe ń fara hàn máa ṣe. Wọ́n ní bó ṣe ń fara hàn wọ́n ní màmá wọn náà tó fara hàn wọ́n. Ó mọ̀ wípé nígbà tó ti dọ̀hun àti màmá wọn á ti ríra. Máa ṣe. Òun àti ìyá àti ríra. Kábíyèsí ẹlẹ́bùrúkẹ́. Ná bá ní ó sọ fún kábíyèsí pé kíákíá. Wọ́n ti ń yà lẹ́fà gan-an kó tún lọ báyọ̀ nífa pé wọ́n jọ fẹ́ jàjà yìí láàfin. Wọ́n máa jàjà yà láàfin. Pé tí kábíyèsí ò bá lọ mú Naomi padà wá ní wéréwéré ní kíákíá. Pé ìbínú àwọn alálẹ̀ ń bọ̀ láàfin yẹn. Wọ́n nítorí àwọn alálẹ̀ gbogbo wọn ní wọ́n ti parapọ̀. Kàmá yìí sọ ìtọ́lọ́run ti ṣe. Ṣé ọmọ ìpọ́ Ọlọ́run ti sign it already tẹ́lẹ̀. Àwọn kan náà kàn fẹ́. Wọ́n fi ọwọ́ pa idà Ọlọ́run lójú. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé mò ń bọ̀ wá Ọlọ́run kò ń yá. By the time tí Ọlọ́run bá máa ṣe tán pẹ̀lú àwọn tó fẹ́ fa iṣẹ́ Olúwa sẹ́yìn ní ààfin yẹn. Nǹkan tọ́lọ́run ti dá dáradára ni àwọn kan sọ wípé kò rí bẹ́ẹ̀ sẹ́. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ páwọn ò ní gbà. Ọlọ́run náà bá wí yẹn àwọn ò ní gbà. Tí wọ́n bá sọ lọ sọ́bọ̀ máa ní ó dìgbà náà ná. Torí ajẹ́rìí bàbá ta ní bàbá wa àti Ọlọ́run wa. Bẹ́ẹ̀ ni. Ká má ì tí sọ wípé wọ́n ní àwọn alálẹ̀ gan-an pé wọ́n ń sọ wípé kí ni nǹkan tí Ọlọ́run ti sọ wípé kó ṣẹlẹ̀. Wọ́n ní àwọn oníṣẹ́ bí níwọ̀n gbà. Gbogbo wọn wá parapọ̀ wọ́n náà fẹ́ jà. Wọ́n fẹ́ jà ìjà yìí. Ìjà ìṣẹ́gun. Wọ́n ní sì pé dúró sí ní ààfin ìbẹ̀rù sí níbẹ̀ yẹn. Kó dàbí pé kíní kan wọ́n ní orin yàtọ̀ ìlú dẹ̀ change ní ààfin yẹn. Pé bọ́n ṣe ń ṣe lemọ́lemọ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí gbogbo àwọn aríran wọ́n ní Naomi ni ẹni tó máa ṣe báyìí. Naomi ló máa mú ògo ibẹ̀ yẹn gbòòrò. Naomi ló ṣe. Naomi ló máa mọ̀. Ẹ̀sìn wọ́n rò pé bóyá nǹkan eré ni. Wọ́n ní wọ́n lérò pé wọ́n ní pàápàá jùlọ kábíyèsí tó ń fèní dọ́là tó ń fọ̀dà dọ̀tùnà. Ọdún tẹ́ bá tún wò dáadáa náà ó lè má jẹ́ ẹjọ́ kábíyèsí. Torí pé kábíyèsí Ọlọ́run ló yé. Torí Naomi nǹkan tí Naomi ń rí láàfin yẹn òun ló ń ba Naomi lẹ́rù. Tó fi di pé kábíyèsí ò ní fáínánsì rẹpẹtẹ. Tí Naomi bá sọ wípé òun ò ṣe, kábíyèsí máa ń find it difficult láti persuade Naomi láti fi Naomi lọ́kàn balẹ̀. Òun ló fà kí ṣe pé kábíyèsí ò fẹ́ kí Naomi padà sáàfin. Kí dẹ́bẹ́ tí ó ti wá kábíyèsí ní àyà pé kí ni ká ti gbọ́ ọmọ yìí. Wọ́n ní wọ́n máa ń force ẹṣin lọ sódò. Ẹ̀ẹ́dẹ̀ ní force ẹ̀ pé kó mu omi lódò. Wọ́n ní kò easy. Òun lọ̀rọ̀ Naomi àti kábíyèsí. Ẹ mọ̀ pé tí Naomi bá ti rí nǹkan kékeré bá ó ń sá lọ ni. Ọmọ ọlọ́mọ ò fẹ́ wàhálà. Kò tiẹ̀ fẹ́ wàhálà rárá nínú ayé ẹ̀. Ó fẹ́ kí gbogbo ìgbésí ayé yẹn kó wà easier. Bẹ́ẹ̀ ni. Torí ti Olúwa ni pé kí gbogbo nǹkan Ọlọ́run. Inú Ọlọ́run fẹ́
ẹni tó jẹ́ pé inú ẹ̀ yọ, onínú funfun, aláyà funfun, kò fẹ́ wàhálà, kò fẹ́ nǹkan tó máa pààyàn lára. That is God for you. Òun náà, ẹ̀mí náà ni ó fi ń bá Naomi náà lò. Naomi ò fẹ́ bí tí wàhálà wà. Ó ní live and let live. Òun ni Naomi ń ṣe nínú ààfin yẹn. Ẹ rí i pé wọ́n ti tẹ̀ mọ́lẹ̀. Ó máa ní okay o, ẹ má bínú. Òun náà tẹ̀ mọ́lẹ̀, òun ló máa ní kẹ́ má bínú. Bẹ́ẹ̀ tí ẹ tún gba etí, ó máa ní ṣé ó ti tó, ó yá gbá kejì. That is life Naomi nìyẹn. Bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe dá nìyẹn. Torí ẹ̀ náà ṣe ní gbogbo heaven and earth àti àwọn oníṣẹ̀ṣe àtàwọn Christian àtàwọn Muslim, gbogbo àgbáyé tó jẹ́ pé wọ́n nínú rẹ̀, wọ́n support pé kí Naomi wá ṣiṣẹ́ takuntakun ní ààfin yẹn. Pé kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ láì sinmi àti láì ṣàárẹ̀, láì jáfara. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní ìyá onífá náà ó ti lé ṣan. Thank God ó ti rí ẹni tó support ẹ̀. Àwọn òkú ọ̀run wọ́n support ìyá onífá. Àwọn táyé náà support nǹkan tó ṣe. Wọ́n ní kó lọ mú, wọ́n ní kábíyèsí lọ mú Naomi wá sáàfin yẹn ní kíákíá tí wọn ò bá fẹ́ kí ogun jà láàfin. Wọ́n ní dúró sí ìbẹ̀rù sí o, pé láìpẹ́ láìjẹ́ pé kán wá ọgbọ́n ní wéréwéré ní wàrà ṣíṣà tí Naomi máa fi wọ ààfin. Ó wá tún gbogbo nǹkan tó dàbí pé ó bàjẹ́. Gbogbo nǹkan tó bàjẹ́ wọ́n ní kó wá tún ṣe. Ṣé ẹ rí i pé Naomi, àwọn alátìlẹyìn wọ́n pọ̀ fún un. Wọ́n ní kí Naomi go on sọ. Kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà, gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Wọ́n ní wọ́n gbèjà Naomi gan. Wọ́n ní wọ́n wà lẹ́yìn Naomi gbígbé. So Naomi ò yẹ kó, Ọlọ́run ló gbéṣẹ́ yẹn lé lọ́wọ́, kì í ṣe agbára yẹn. Tó bá pé tènìyàn ni, a ti súyàn, a ti rẹ̀ èèyàn. Ṣùgbọ́n ìgbà tó ń sọ pé kí Naomi move on, ó ṣúwájú, wọ́n máa tẹ̀lé lẹ́yìn. Ṣé mọ̀ pé àtúnṣe ti wà láàfin yẹn rẹpẹtẹ. Ó yẹ ká kí kábíyèsí congratulations. Ẹ bá kí kábíyèsí. Wọ́n ní ọjọ́ iwájú ààfin yẹn, ògo, ó máa lógo, ó máa ní iyì, ó máa ní ìdùnnú ní rẹpẹtẹ. Tí bá ṣe kékeré. Wọ́n ní kì í ṣe kékeré o, pé kí kábíyèsí máa dùnnú. Gbogbo nǹkan pé wọ́n yìí máa yọ, pé àlìkámà kúrò nínú èpò, pé wọ́n ń bọ̀, pé ó ti dé tán, wọ́n máa yọ. Tó wá dẹ̀ sí ń yọ báyìí. Ó máa dàbí bí àlà. Ó máa dàbí bí ìgbà tí wọ́n ṣe. Olúkálùkù kan ó máa find it easy láti kúrò láàfin. Wọ́n á realize ìbá yóò máa ń ṣe ilé òun. Ẹ jẹ́ kí òun tètè fẹsẹ̀ fẹ́ kó òun padà síbi tó òun ti ń bọ̀. Because nígbà tí ìjì yẹn bá dé, wọ́n ní àfẹ́ yí ká ìjì ní o. K'Ọlọ́run kó ṣàánú wa. Wọ́n ní kábíyèsí pé wọ́n kí kó congratulations pé àwọn tó fẹ́ jà fún, wọ́n ti dìde sí ààfin yẹn láti wá ja ìjà rere, láti wá gba kábíyèsí àti Naomi sílẹ̀ lọ́wọ́ àjàgà lọ́wọ́ àwọn kìnìún àti pámọ́lẹ̀ àtàwọn ìkookò. Gbogbo kìnìún tó ń dún ramúramù. Lágbára Kristi kò lè rí kankan pa jẹ. Lágbára Ọlọ́run nínú ààfin yẹn kò lè rí kábíyèsí, kò lè rí Naomi pa jẹ. Kò dẹ̀ lè rí àwọn ọmọ Naomi pa jẹ. Kò lè rí ẹnì kankan pa jẹ. Gbogbo àwọn onínúure tó wà láàfin yẹn kò lè rí kankan pa jẹ lágbára Ọlọ́run. Ìtàn ṣe fún Princess Adétúnjí. Tó bá pẹ́ ọwọ́ èèyàn náà ni, àṣemọ tó fẹ́ ṣe láàfin yẹn náà ni. Ọlọ́run máa jà. Ọlọ́run á túbọ̀ tú àṣírí ohun tó pamọ́. Bẹ́ẹ̀ ni nínú ààfin yẹn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kábíyèsí, a kí yín congratulations. Ọlọ́run á bá yín jàjà ẹ̀. Pẹ̀lú inú kan, Ọlọ́run á gbèjà yín jà o. Á gbèjà Naomi jà. Á ṣe é ṣe fún yín o. Adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á di mílíọ̀nù ní agbára Kristi Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe.
kéde bá wa fi ìtókù sí comment section. Ààbò Ọlọ́run á dúró lórí wa o. Jésù Olúwa wa.